látàrí gbàgbós tuntun tó tún ń lọ lágboolé fújì báyìí lórí ọ̀rọ̀ tí gbajúmọ̀ olórin ọmọ bíbí ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní aláàjì táyé adébísí àkàndé ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí táyé kọ́rẹ́ǹsì tó sọ sí gbajúgbajà olórin fújì ní aláàjì wàsíù àlàbí ọdẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí pàṣúmà tí ọ̀rọ̀ ń sì ti ń da àlàáfíà tó wà lágboolé fújì rú. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ báyìí pé àwọn olórí ẹgbẹ́ onífújì lórílẹ̀‐èdè yìí Fuji Musician Association of Nigeria wọ́n ti ń ṣe ọ̀rọ̀ ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ báyìí o. Bẹ́ẹ̀ ni wọ́n ti ń bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti pe Táyé Currency àti Pasuma láti yanjú ìkùnsínú tàbí aáwọ̀ tó bá lè wà láàrin wọn. Bó tilẹ̀ jẹ́ pé Táyé Currency ń sọ ọ́ dọ̀la wípé òun kò bá Pasuma jà, òun kò sì rí fín ọ̀gá òun ní lọ́jọ́kọ́jọ́. Bẹ́ẹ̀ ni Pasuma fún rẹ̀ kò sọ gbólóhùn kan látìgbà tí wàhálà náà ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n tí àwọn ọmọlẹ́yìn Pasuma tí wọ́n ti ń fún Táyé Currency lésì lóríṣiríṣi, kódà tó jẹ́ pé ọ̀rọ̀ kòbákùngbé àti èpè náà ń ṣẹ́ fún Currency, pàápàá bí Currency ṣe ń jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ lòun gbà fún Pasuma lòun gbà gẹ́gẹ́ bí ọ̀gá òun tóun sì ti kọrin bí ẹ̀rí, ṣùgbọ́n Pasuma kì í ṣe òun ló kọ́ òun ní iṣẹ́ orin o, kì í sì ṣe bàbá òun nídìí iṣẹ́ fújì, bí kò ṣe pé ó kàn jẹ́ ọ̀gá àti ẹ̀gbọ́n fóun, àti pé bóun ṣe ń kọrin bíi Pasuma ní ìgbà kan Pasuma náà ti kọrin bíi Alhaji Abbas Akande ẹni tó pè yàn mọ̀ sóbìsèrè, ó náà ti kọrin rí, ó ní òjẹ́ kò jẹ́ tuntun. Eléyìí ló mà bí àwọn olólùfẹ́ Pasuma nínú tá fi ń rí ọ̀rọ̀ tí Táyé Currency sọ gẹ́gẹ́ bí àbùkù àti ẹni tó fẹ́ máa yẹ̀yẹ́ Pasuma. Ṣá o, nítorí gbàgbós tuntun yìí tó ti bẹ̀rẹ̀ lágboolé fújì táwọn kan pọ̀ sẹ́yìn Táyé Currency táwọn kan pọ̀ sẹ́yìn Pasuma débi pọ̀ ọ̀rọ̀ ọ̀hún ó tún ti ń da àlàáfíà tó wà lágboolé fújì rú báyìí. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ fún yín o, lápasẹ̀ àwọn àgbààgbà ẹgbẹ́ tó ń ṣàkóso Fuji Musician Association of Nigeria FUMA tí wọ́n bá tẹlifíṣàn Yorùbá Tòótọ́ sọ̀rọ̀ tán ní ká má tí ì dárúkọ àwọn, nítorí pé àwọn ò tí ì fẹ́ kó hàn síta pé ààrẹ ẹgbẹ́ náà Alhaji Sikiru Ayinde Agboola ẹni tó pè yàn mọ̀ sí SK Sensation tàbí kò lọ títí, wọn ló ti fẹ́ bẹ̀rẹ̀ gbésẹ̀ o bí wọ́n ṣe yanjú àwọn ìjà tó wà lágboolé fújì, pàápàá ti Pasuma àti Alhaji Saheed Akórèdé Okunola ẹni tó pè yàn mọ̀ sí Saheed Òṣùpá. Bẹ́ẹ̀ náà ni ó tún fẹ́ yanjú eléyìí náà tí wọn yóò sì pe Táyé Currency láìpẹ́, pàápàá bí Pasuma tó wà ní òkè òkun lásìkò tá à ń ṣàkójọpọ̀ rẹ̀ yìí tó bá padà sí Nàìjíríà, tí wọn yóò sì pe òun náà tí wọn yóò bá wọn yanjú ẹ̀ kí àlàáfíà kó lè padà sí agboolé fújì. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn gbàgbós ó sì ń lọ lágboolé fújì báyìí o. Àwọn ọ̀rọ̀ burúkú, ọ̀rọ̀ àlùfànṣá àti àwọn ọ̀rọ̀ tí ò dáa ni àwọn ọmọlẹ́yìn Pasuma ni wọ́n sì ń sọ sí Táyé Currency.